Things are happening at bag bowl of 800K. lóríṣiríṣi iṣẹ́ ti rí. gbogbo àwọn àgbọ̀ yẹn gan mo ti sọ gbogbo àwọn alẹ́ gbogbo àti mo pa ní Ìbàdàn láti Ìlọrin everywhere máa tó kọ sórí Facebook wọn máa bá àwọn tó ń tàgbó káàkiri àwọn tó kọ pẹ̀lú ọkùnrin tí ò lóko Ọlọ́run máa jẹ káṣí ọlọ́pọ̀ ọkọ̀ kékeré ni a máa ní ìjọkọ́ tí ọba. tí aráyé ọ̀rọ̀ máa ń bọ̀rọ̀ bọ̀ létí aráyé irọ́ ń parọ́ fúnrọ́ irọ́ ń parọ́ fúnrọ́ Demola àti Farida irọ́ ń parọ́ fúnrọ́ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ létí aráyé ọ̀rọ̀ máa ń bọ̀rọ̀ bọ̀ létí aráyé. Ẹ̀yin tèmi alhamdulillah fún ẹ̀yin tẹ́ bá need the apps of all kind contact upon by 2 but you can still follow my page for more. Ìgbà míì a máa ń drop díẹ̀ kò dìgbà tí gbogbo lísì bá kùn ká tó gbádùn 1 2 3 iṣẹ́ ti ṣe alhamdulillah ṣó yẹ yín bẹ́ẹ̀. So follow on point the wo àwọn past videos mi àti ń drop àwọn oògùn àwọn apps tó lè ṣe yín láǹfààní. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ létí aráyé ọ̀rọ̀ máa ń bọ̀rọ̀ bọ̀ létí aráyé Allah akbar. Demola àti Farida irọ́ ń parọ́ fúnrọ́ irọ́ ń parọ́ fúnrọ́. Ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ àwọn couples yìí either they are still together or they are separated mọ̀ nǹkan tẹ́ ẹ dá sí má jẹ́ kí Ọlọ́run gbá yín lẹ́nu lórí ọ̀rọ̀ lọ́rọ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀. Yorùbá pòwe kan wọ́n ní irú ìró nìborùn irú ìró ò nìborùn àní sọ̀rọ̀ púpọ̀ irú ìró ò nìborùn. Single mummies èmi kánsẹ́lọ̀ ọkọ àtìyàwó ambassador ọkọ àtìyàwó mo fẹ́ràn ìgbéyàwó bẹ́ẹ̀ ìwọ obìnrin single mother ṣé o mọ̀ pé nígbà tó kọ́kọ́ fẹ́ ọkọ nígbà yẹn lọ́nlọ́nlọ́ nígbà yẹn ní àbàtùgbà tó wà ní 25 years o slim gbogbo jọ̀mùjọ̀mù ara rẹ̀ ò síbẹ̀ ńgbà yẹn ọkọ tó fẹ́ nìsín ṣé o ti jẹ́ kó mọ jọ̀mùjọ̀mù ara rẹ̀ ó ti nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ o pákéjì ara rẹ̀ níbi tí ò ti ní rí kó máa di pé ó wàá wọlé lọ́la jọ̀mùjọ̀mù ara rẹ̀ yẹn wàá mọ dẹ́rù bá ọkùnrin wàá mọ tìyín pé lọ sí operation lọ ṣe kínní. Má jẹ́ kọkùnrin kankan tiẹ̀ kẹ́ ẹ tó fẹ́ ọkùnrin ẹ jẹ́ ọkọ mọ̀ pé àwọn kọ́ńtọ̀ yìí lágbára kọ́ńtọ̀ abíyá yìí ò easy kọ́ńtọ̀ abẹ́ ikùn yìí ó nẹ́nẹ́ tí orí tán kọ́ kò dẹrùn ọyàn kọ́ ó ti scatter jẹ́ kọkùnrin mọ̀ bẹ́ẹ̀ so that kò ní dàbí tẹ́lẹ̀ bá wọlé ọkùnrin wa máa wò ó tó bá lè sọ̀rọ̀ gómọ̀ what is this what did I put myself like this worry this ó máa wẹ̀ pẹ̀lú pé kí leléyìí ó expect eléyìí dípò tí wàá lọ fi máa múra ní inner tí wàá lọ fi máa múra nínú bedroom tí ọkùnrin ó máa body shame ẹ kò ní da ìyẹn gangan lè pa ẹ́ ìyẹn lè jẹ́ kí obìnrin ṣe nǹkan tí ò fẹ́ ṣe ìyẹn ò dẹ̀ ní pé tó bá lọ ṣe liposuction àbí tó lọ ṣèdí bí tó lọ ṣe gbogbo ẹ̀ ìyẹn ò ní kọkùnrin bẹ́ẹ̀ dúró ìyẹn ò ní kó dúró so ìwọ tó ń gbọ́rọ̀ mi lénìí a máa fi mistake àwọn èèyàn a máa fi kọ́gbọ́n ni fi mistake àwọn èèyàn kọ́gbọ́n má jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ kó tó kọ́gbọ́n tó wá torí ọkùnrin yẹn tó lọ ṣèdí rántí pé wàá dàgbà when you are 60 years 70 years ìdí tó lọ ṣe yẹn àtọmú kí wọ́n ní position wọn nígbà tí wọ́n bá fall apart tí àwọn onísọ́júrì ní àwọn tó ń ṣèdí fún yẹn tí wọ́n ní ara ti wùyẹ́ àwọn ò lè ṣe kankan sí mọ́ irú ọkùnrin tó protect yẹn ṣé kò ní wá ní sá lọ fún ọmọ kékeré mọ́ ní rẹ̀ lára àwọn ọkùnrin rí wọn ikùn wọn bẹ̀m̀bẹ̀ tó yẹ yín àwọn ò ṣe kankan síkùn wọn o àmọ́ wọ́n fẹ́ kí ìwọ tó beautiful dáadáa pẹ̀lú stature tọ́lọ̀ fún ẹ wọ́n fẹ́ kó lọ́mọ rẹ káàkiri be wise ẹ̀yin obìnrin ẹ be wise ara ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ẹ̀yin single mummies tẹ́ fẹ́ marry tẹ́ ti bímọ 3 4 tẹ́ fẹ́ remarry ọ̀rọ̀ gbéyàwó ni ọ̀rọ̀ Ọlọ́run ìgbéyàwó ọ̀rọ̀ Ọlọ́run ìgbéyàwó tó yẹ yín o wá decide pé o fẹ́ remarry jẹ́ kí ọkọ yẹn mọ level ara rẹ̀ tó yẹ yín jẹ́ kó mọ ibi tó kù sí jẹ́ kó mọ̀ pé ọmú tó kó sí bèrèzíà yẹn ó ti fọ́ọ̀lù gan ni o ó ti ìkan ya ọ̀nà Ṣómólú ìkan ti gbọ̀nà Bàrágìrì lọ jẹ́ kí wọ́n mọ̀ I'm serious pé kọ́ńtọ̀ ikùn yóò dẹrùn ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ̀yin ọkùnrin náà
seriously mo ti sọ fún yín, mo sọ fún yín nínú fídíò mi, mo ti sọ fún yín pé o bá wà níbì kan tí ò sí obìnrin, tí o dẹ̀ ní kíní ìlábẹ́ tí ó dàbí ẹni pé kò gbéra mọ́, massage ẹ̀ pẹ̀lú ọwọ́, mọ́ massage, mọ́ feel ẹ̀ pé is this alive? Is this thing still alive? Is this thing still alive? Tó bá wá dé níbi ìrìn àjò tó lọ yẹn, tọkùnrin bá enhance ara ẹ̀, kò sí nǹkan tó bá dì bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ̀yin obìnrin, ẹ̀yin lẹ kó bá àwọn ọkùnrin yẹn pẹ̀lú magí. Ẹ mọ̀ bẹ́ẹ̀ sè. Ẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ bá ẹ lè ro magí ọbẹ̀ kékeré, ẹ ro magí 10 sí. Ẹ fẹ́ ṣe jollof rice kọ́ọ̀pù 3, magí 22 ló máa wà nú ẹ̀. Oríṣiríṣi seasoning, ẹ̀yin lẹ pa wọ́n. Ẹ wá ní kí àwọn ọkùnrin bẹ́ẹ̀ mọ́ enhance. Túláàsì ní kí wọ́n enhance. Ìyàwó alálùbáríkà tó bá rí tọkọ rẹ̀ enhance kò ní tú àṣírí ẹ̀ jáde. Ẹ mọ̀ pé tẹ́ bá ní ọmọ, family yìí náà ní ọmọ, ẹ dẹ̀ ní fẹ́ kọ́ mọ tú àṣírí àwọn ọkùnrin yẹn jáde bẹ́ẹ̀. So therefore, ṣàṣà nínú ọkùnrin ni ò enhance. Ṣàṣà nínú ọkùnrin ni ò enhance ara ẹ̀yin ọkùnrin, ẹ enhance. Wọ́n ti fún yín magí jìnnà, ṣúgà pọ̀ nù tíì. Nǹkan tẹ́ ẹ mí gan ti gbàgbára lọ́wọ́ yín. Kí ló dé? Ẹ enhance. Ábàrè ẹ enhance, ẹ enhance. Ábàrè ẹ enhance. Ẹ mọ́ lùzò bẹ́ẹ̀ enhance. Tẹ́ bá ń bẹ̀rù tóbìnrin obìnrin mọ́ fi bu yín lọ́jọ́ ọ̀la, ẹ kó pamọ́ síbi ilé mi. So yẹ yín ẹ enhance ara yín. Bí kíní bá mí orí ọ̀fẹ́ ni fún ẹ. This is on point by 2 using my words for others. Ẹ kọ́gbọ́n ni èyí tó bá jọmọ́ tiẹ̀ ni kò kọ́ o. So ti gbọ́? Bye for now.